Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Orúkọ tèmi ni Àánúolúwapọ̀ Òṣòdì. Ọmọ arígídí àkókò, ọmọ agbókòkò lẹ́nu, ọmọ agbẹ́ṣẹrẹṣẹ lójú ogun, ọmọ amúgbàbówó, ọmọ òkòròlúdà, ọmọ ìlú àìṣòwò, ìlú àìpàtẹ. Lọ́sẹ̀ yìí ẹ tún máa wò pé kí làánú tún mú wá fún yín lọ́sẹ̀ yìí. Ẹ̀yin náà mọ̀ pé àwọn nǹkan àṣà àti ìṣe wa òun ni mo máa mú wá sí ojú amóhùnmáwòrán yín. Lónìí mo fẹ́ mú yín lọ síbi ayẹyẹ tí bàbá wa Oba Rasheed Ifakunle Ajao tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìjọ tí a pè ní Ijo Atanmole. Níbi ayẹyẹ yìí lọ́balọ́ba lóyè lóríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí. Ṣùgbọ́n kó tó di pé mo mú yín lọ síbi ayẹyẹ yìí, a fi ọ̀rọ̀ ṣe ìwánilẹ́nuwò pẹ̀lú Oba Rasheed Ifakunle Ajao. Kí ni ìdí gan tí wọ́n ṣe gbé Ijo Atanmole sílẹ̀, kí ni àwọn èròǹgbà wọn, kí ni àwọn ìdojúkọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí a fi kùnlùkùn pẹ̀lú bàbá wa Oba Rasheed Ifakunle Ajao, wọ́n jẹ́ ká mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà. Ṣùgbọ́n lórílẹ̀‐èdè wa yìí a fẹ́ mú ní òkúnkúndùn mọ́. Àwọn ò dẹ̀ fẹ́ kí àṣà àti ìṣe wa, ìṣẹ̀ṣe, wọn ò fẹ́ kó parun. Ìdí nìyí táwọn ò ṣe dẹ́kun láti máa tẹ̀síwájú nínú ìṣẹ̀ṣe. Ẹ jẹ́ ká lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé àti àwọn ìdí tí wọ́n rí tí wọ́n fi dá Ijo Atanmole sílẹ̀. Àwọn àdójúkọ wo gan-an ni bàbá wa ti dojúkọ nídìí iṣẹ́ yìí. Ẹ máa bá wa kálọ. Orúkọ mi ni Oba Rasheed Ifakunle Ajao tí mo jẹ́ Ọba Atanmole Isese Agbaye. Bákan náà ni mo tún jẹ́ ààrẹ ọba Ògbóni fún ìpínlẹ̀ Ògùn. Báwo la ṣe dé ipò ọba yìí? Òun náà ni pé iṣẹ́ ìṣe ẹni ó yàtọ̀ sí ọ̀rọ̀ oyè àbí ọ̀rọ̀ ọba nílùú. Iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ níṣẹ́ tí mo yàn láàyò ní àárọ̀ ọjọ́. Ṣùgbọ́n wọ́n ní orí tí ó dádé inú agogodẹ ní tí ń wá, ọrùn tí ó sì lo èjìgbàrà ìlẹ̀kẹ̀ inú agogodẹ náà ní tí ń wá. Lẹ́yìn bí ọdún 15 tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣègùn tí í ṣe ìṣègùn ìbílẹ̀ ní ìlànà ti tàwọn bàbá wa náà ni orí padà gbé wa dé ipò ọba. Ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé iṣẹ́ ìṣe ẹni náà ni ọ̀nà òwò àti jẹ àti mú ẹni, a gbọ́dọ̀ torí pé a ti wá dé ipò ọba ká sọ pé a fẹ́ gbàgbé iṣẹ́ ìṣe ẹni. Òun ló bí in tó sì jẹ́ ká sì wà lórí iṣẹ́ ẹni. Bí a ṣe ń ṣe iṣẹ́ ní ìlànà ti ìbílẹ̀ ní ti oníṣègùn ìbílẹ̀ àti tolórìṣà, bẹ́ẹ̀ náà ni à ń ṣe ètò ìlú àti pàápàá lórí gbogbo àwọn olóyè wa pátápátá nínú ìrìn àjò ayé. Ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ náà ni ìjọ tí a wá gbé kalẹ̀ tí à ń pè ní Ijo Atanmole yìí. Ó jẹ́ ìjọ kan tí ó ti gbòòrò tó ní ẹ̀ka káàkiri àgbáyé. Bí ó ti ṣe wà ní ilẹ̀ wa nílẹ̀ adúláwọ̀ níbí àti gbogbo Áfíríkà, bẹ́ẹ̀ náà la ní òkè òkun, la ní ilé ìjọsìn tí a ní ilé ẹgbẹ́ káàkiri àgbáyé. Kí wá ni tí ó ṣokùnfà Ijo Atanmole pàápàá? Àwọn nǹkan tí ó ṣokùnfà ẹ̀ náà ni pé tí ẹ rí pé tí a bá ní ká wò ó,
nínú ẹ̀sìn tí ó wà ní òde ayé ẹ̀sìn mẹ́ta náà ni ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé. Ẹ̀sìn àbáláyé yìí náà ni ẹ̀sìn táwọn baba ńlá baba wa ti ń ṣe látayébáyé kí ẹ̀sìn kẹ́sìn kankan tó dé. A wá rí i pé àwọn ẹ̀sìn méjèèjì wọ̀nyí ó ti ń fẹ́ bo ìṣẹ̀ṣe mọ́lẹ̀, òun náà ló bí tí à ń torí ẹ̀ gbé ẹ̀sìn ìṣẹ̀ṣe náà dìde láti máa tàn mọ́lẹ̀ sí àṣà àti ìṣe wa nílẹ̀ adúláwọ̀, torí pé nínú ẹ̀sìn tí inú Olódùmarè dùn sí ní kùtùkùtù òwúrọ̀, ẹ̀sìn àbáláyé jẹ́ ẹ̀sìn àkọ́kọ́ torí pé òun ni ẹ̀sìn àdáyébá. Nínú àwọn ìwé Olódùmarè kọ̀ọ̀kan tí adẹ̀ ń rí kà náà ó ní gbogbo ohun tóun dá dáradára, níbẹ̀ ni kò sí àṣìṣe kankan nínú iṣẹ́ Olódùmarè. Eléyìí ló mú wa tí ó jẹ́ ká wò wípé ọ̀nà owó náà láwá fi lè máa tàn mọ́lẹ̀ láti lè jẹ́ káwọn èèyàn wa nílé lóko káàkiri àgbáyé kí wọ́n mọ̀ wípé ẹ̀sìn ìbílẹ̀ ṣì wà gẹ́gẹ́ bí ti àtijọ́. Èyí ló ní èròǹgbà wa tó mú wa gbé ìjọ Àtànmọ́lé àlà àṣà àti ìṣẹ̀ṣe káàkiri àgbáyé kalẹ̀, tí a dẹ̀ ń dúpẹ́ fún Olódùmarè pé Olódùmarè ń gba ọwọ́ wa ṣe iṣẹ́ ìyanu káàkiri ayé. Àwọn ìdojúkọ gẹ́gẹ́ bí ìrìn àjò tí a ti rí nínú ìrìn àjò tí a wà yìí, ìdojúkọ pọ̀ lóríṣiríṣi tó já sí pé tí a bá ní kí a tẹnubọ̀ kí a máa ròyìn ẹ̀ láti èní di ọ̀la, a ò ní kúrò níbi tá a wà yìí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba adániwáyé tó já sí pé òun ló pè wá, torí pé ìjókòó sí di iṣẹ́ ìṣe ẹni tí ẹ rí kì í ṣe pé ẹni tí ó wuni láti ilẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ìpè Olódùmarè la gbọ́ tí a fi kó gbogbo àwọn nǹkan yìí jọ títí dórí ìjọ Àtànmọ́lẹ̀ tí à ń sọ yìí. Oríṣiríṣi ìpèníjà, ìdojúkọ, lóríṣiríṣi ogun láti bá pàdé, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí ó ń gbé wa lékè tó sì dá ẹ̀mí wa sí di òní. Kò sí ìrìn àjò téèyàn ń rìn nínú irú àwọn ìrìn àjò wọ̀nyí tí ò ní rí oríṣiríṣi ìdojúkọ, ṣùgbọ́n a dúpẹ́ pé gbogbo bí ìdojúkọ náà ṣe ń gba ọ̀tún wọlé tí ogun ń dìde ní òsì, gbogbo ẹ̀ pátápátá ni àwọn irúmọlẹ̀ àti Olódùmarè ni wọ́n bá wa paná ẹ̀, ni wọ́n bá wa sọ dẹ̀rọ̀. A dúpẹ́ fún Olódùmarè. A ti dá ìjọ yìí sílẹ̀ nísìnyí tí a bá ní kí a kà ní ení èjì yóò ti lé ní 15 years, ọdún 15, ṣùgbọ́n lè tí ó ti wá di tí a ti wá tàn mọ́lẹ̀ káàkiri ayé tí a ti ń gbé káàkiri tí ó sì ti ní ọwọ́ òǹtẹ̀ ìjọba nínú tí wọ́n ti bá wa fọwọ́ sí, ìyẹn tí ń lọ bí ọdún 7 nísìn tó ti di tí a jẹ́ kí gbogbo èèyàn mọ̀, ṣùgbọ́n tí a ti ń ṣe lábẹ́lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti lé ní ọdún 15 nínú ìrìn àjò. A dẹ̀ dúpẹ́ pé gbogbo àtìgbà tá a ti bẹ̀rẹ̀ náà ni àwọn rúmọlẹ̀ ni wọ́n bá wa lọ, ni wọ́n dẹ̀ dúró tì wá kí Olódùmarè kó má padà lẹ́yìn gbogbo wa. Ìyàtọ̀ tí mi ì fẹ́ lè sọ pé ìyàtọ̀ wà nínú ẹ̀sìn àbáláyé, torí pé ìṣẹ̀ṣe náà ni gbogbo ẹ̀, àtònífá, àtàláwo, àtọlóòṣà, àtòníyemọja, àtọlọ́pẹ̀lẹ̀, àtàlágbígba, ìkan náà ni Olódùmarè náà ni gbogbo wa jọ ń pè sìn. Ìyàtọ̀ tí ó kàn wà nínú ìjọsìn wa rí, àwọn pé àwọn ìjọ kan ní ìjọ adúláwọ̀ lè tí í ṣe àwọn ìjọ àwọn babaláwo, ìjọ ẹ̀sìn àbáláyé náà ni. Èyí tá à ń ṣe yìí náà ìjọ ẹ̀sìn àbáláyé ni. Ìyàtọ̀ tó wà láàárín àwọn ìjọ wọn yóò ju pé bí a ṣe ń sin Olódùmarè nínú ìjọ oníkálukú náà ni ìyàtọ̀ tó wà ń bẹ, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà àti také àti toko ibì kan ṣe ni wọ́n panú pọ̀ sí jẹ́ Olódùmarè kan ṣoṣo náà ni gbogbo wa jọ ń dúpẹ́ fún, tí a jọ ń fi ọpẹ́ àtìyìn fún nínú ìrìn àjò. So eléyìí já sí pé kò sí yàtọ̀ kankan nínú ẹ̀sìn àbáláyé. Gbogbo bí tá bá ti sọ pé ẹ̀sìn àbáláyé ni wọ́n ń ṣe níbẹ̀, ẹ̀sìn àbáláyé náà lẹ̀sìn àbáláyé ó máa jẹ́ nínú ìrìn àjò. Eléyìí tí ó tún wá dàbí ẹ̀ náà ni àwọn nǹkan àṣà àti ìṣe Àtànmọ́lẹ̀ náà ni pé tí a bá dé ilé ìjọsìn wa, a kọ́kọ́ máa ń bọ èṣù ọ̀dàrà, torí pé èṣù ọ̀dàrà tẹ́ rí yẹn òun ni alágbàwí ẹ̀dá, òun ni alágbàwí láàrin àwa ẹ̀dá àti Olódùmarè. A máa kọ́kọ́ ń bọ èṣù ọ̀dàrà tí a dẹ̀ fi orin tòun tijó tìlù tìfọn ìyìn Olódùmarè. Lẹ́yìn wá gbà náà a ń ṣe ètò àdúrà àwọn àgbààgbà mẹ́ta. Lẹ́yìn eléyìí a ka ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí ìdúróṣinṣin wa ní inú ìjọ níwájú Olódùmarè àti Àjàgùnmàlè tí í ṣe Olúwo òde ọ̀run. Lẹ́yìn àwọn eléyìí náà ni a máa wọ inú ètò ìsìn wa ní pẹrẹwu
ní ọlọ́kan ìjọ̀kan tí a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé gbogbo bí a ti ṣe ń ṣe náà ni àwọn irúnmọlẹ̀ ń gbà. Àṣẹ òrìṣà tí ń bẹ lẹ́nu wa Olódùmarè ń bá wa lọ́wọ́ sí, ó dẹ̀ ń fi àṣẹ sí i. So ààyè ọpẹ́ pọ̀ púpọ̀ fún wa nínú ìjọ yìí gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣe, ṣùgbọ́n àlàyé ò ṣe ṣe tán lórí afẹ́fẹ́, ṣùgbọ́n à ń ṣe ètò ìsìn ìjọ Àtànmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ àti tí ó ṣe yẹ, tí àwọn ènìyàn jẹ́ wá ń fi ọpẹ́ tòun ògo tí wọ́n fi ń fún Olódùmarè. Kíka ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa níwájú Àjàgùnmàlè àti Olódùmarè tí í ṣe alágbára ní ayé àti ọ̀run. Náà ni a ní èèpà òrìṣà èèpà ọmọ ìṣẹ̀ṣe ni mí, mímọ́ 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 ni ó máa ṣe. Ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá ti dalẹ̀ ó dandan kó bálẹ̀ lọ. Ẹ jẹ́ kí a ka ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa àti ìbúra ìjọ Àtànmọ́lẹ̀. Ẹ máa wí tẹ̀lé mi báyìí wípé ǹjẹ́ bí mo ti mọ̀ pé Olódùmarè tó dá ọ̀run òun ayé ló ṣe ìjọ Àtànmọ́lẹ̀ ní amọ̀nà wa tí àwa ń fi orí wa balẹ̀ fún ní orúkọ mímọ́ mímọ́ olú ìjọ Àtànmọ́lẹ̀ ní ìgbàgbọ́ wa wípé bí àwa bá tẹ̀lé ìbúra wa pẹ̀lú òtítọ́ àti òdodo, àwa yóò là, àwa yóò sì di oníre gbogbo. Ǹjẹ́ nísinsìnyí ní iwájú Olódùmarè àti ní iwájú Àjàgùnmàlè òde ọ̀run, èmi fi ìdùnnú àti ayọ̀ pẹ̀lú inú mímọ́ tún májẹ̀mú mi ṣe nípa ìrànlọ́wọ́ Olódùmarè. Èmi yóò máa ṣe òtítọ́ àti òdodo pẹ̀lú inú mímọ́ sí olúkúlùkù ọmọ ìyá mi nínú ìjọ Àtànmọ́lẹ̀. Bákan náà mo ṣe ìpinnu wípé èmi yóò máa jà fún ìlọsíwájú ìjọ yìí ní gbogbo ọjọ́ ayé mi gbogbo, kí Olódùmarè kí ó ràn mí lọ́wọ́. Èmi yóò máa wá ìfọ̀kànbalẹ̀, ìdùnnú àti ayọ̀ fún gbogbo ọmọ ìjọ Àtànmọ́lẹ̀. Èmi yóò sì máa dá owó sínú àwo bí Olódùmarè bá ṣe pèsè fún mi tó. Èmi yóò máa ṣàánú fún àwọn ọmọ ìjọ tí ó bá nídìí ìrànlọ́wọ́ nínú ìpọ́njú tàbí ìdààmú. Èmi yóò sì máa wu ìwà tí ó máa wú àwọn ẹlẹ́sìn mìíràn lórí láti darapọ̀ mọ́ ìjọ Àtànmọ́lẹ̀. Èmi yóò máa jìnnà sí ọ̀rọ̀ àhesọ, sísọ ọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dára, ìwà ìkà, ìwà ìlara, ìwà ọ̀dàlẹ̀, ìwà èké ṣíṣe, ìwà àgbédá àti ìwà ìgbẹ̀san lọ́nà tí kò tọ́, torí ìwà wọ̀nyí kò yẹ ọmọ ìjọ Àtànmọ́lẹ̀. Èmi yóò máa wá sí ìpàdé ìjọ Àtànmọ́lẹ̀ déédéé gẹ́gẹ́ bí ìpinnu àti ìlérí mi ní iwájú Àjàgùnmàlè láìsí àárẹ̀ tàbí ìṣòro kankan. Èmi yóò máa lọ́ra láti jà, èmi yóò sì máa yára láti mú ìjà tán ní ìrántí ìbúra mi ní iwájú Àjàgùnmàlè. Ǹjẹ́ nísinsìnyí kí akọ́dá aṣẹ̀dá olú ìjọ Àtànmọ́lẹ̀ kí ó wà pẹ̀lú mi lọ́jọ́ ayé gbogbo. Àjàgùnmàlè ó gbọ́ o, olúwo òde ọ̀run. Ǹjẹ́ bí èmi bá lòdì sí ìkankan nínú májẹ̀mú àti ìbúra mi yìí ní iwájú Àjàgùnmàlè, kí Àjàgùnmàlè olúwo òde ọ̀run kó jẹ mí ní ìyà àjẹǹjẹ tún jẹ. Àṣẹ. Agbórí ilẹ̀ àjọjẹ o, agbórí ilẹ̀ àjọmu. Tó bá gbórí ilẹ̀ tó bá dà mí, ilẹ̀ apá ẹ̀ dànù yá kátá. Mo fẹ́ mú yín lọ síbi ayẹyẹ tí bàbá wa Oba Rasheed Ifakunle Ajao tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìjọ tí a pè ní ìjọ Àtànmọ́lẹ̀. Ọ̀rọ̀ ti kú òní bóyá tàbí ṣùgbọ́n kò sọ méjì tí ń ṣẹlẹ̀ ń bí lónìí bí kò sọ wípé a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ Àtànmọ́lẹ̀. Ìjọ tí Àtànmọ́lé Alaye Isese àti àṣà Association of Nigeria and overseas. Wọ́n ti ń ṣe ẹgbẹ́ aláṣà, wọ́n ti ń ṣe ẹgbẹ́ ìṣẹ̀ṣe, wọ́n ti ń ṣe ẹgbẹ́ ìṣẹ̀ǹbáyé, wọ́n ti ń ṣe ẹgbẹ́ ẹgbẹ́sàró. Ọ̀kẹ́ kan mọ́ kí ni ẹgbẹ́ Àtànmọ́lé jẹ́. Ìjọ Àtànmọ́lé yìí láti Nàìjíríà ń bí ó sì lọ títí débẹ̀ náà tó fi dókè òkun ni. Lábẹ́ alákòóso, lábẹ́ olórí mìíràn kan bí ó ṣe lábẹ́
olórí kẹsọsọ tá a ní olórí general àwọn olóyìnbó a máa pè ní kan ní general oversee the one and only general oversee tí a tún lè pè ní founder náà ni bàbá wa ààrẹ ọba Rasheed Ifakunle Ajao ọba Atanmole Isese Agbaye ọba Atanmole wọ́n. àwọn nìkan kọ́ wọn à lè dá sí. nínú ìgbà tá a mọ̀ pé ìlú òní wà kó mọ̀ ló lórí níwọ̀n ìgbà tá a ti ṣèbọ̀ ọba Ọ̀bángídì ọba mímọ́ ọba Èdùmàrè tó mọ̀ sí kíkójọpọ̀ wa níbí lónìí ẹni tá a tún júbà rẹ̀ jùjùjù ní onílẹ̀ onílù kí ló kàn pé bí. ibi ọmọ yìí ń pè ní Ọ̀yọ́ ọmọ náà fi òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà tí a bá ti bá onílẹ̀ jà tí a bá Ìṣẹ̀ṣe bínú gbogbo ibi náà bá wà níbí. ẹ bá ṣe kábíyèsí ọba kú bàbá yèyé o kí ni orílẹ̀ gbogbo gẹ̀dẹ̀gúrú tá a bá dá nílùú yìí lónìí lábẹ́ wípé bàbá wa kábíyèsí His Imperial Majesty ọba Lámídì Ọláyíwọlá Àkàndá Adéyẹmí kẹta ikú bàbá yèyé gbogbogbò aṣíwájú ọba alẹ́ Yorùbá ọba tó tún pa lórí àwọn ọba tí bàbá bá ti fún wa láàyè tí Olódùmarè bá ti fún wa láàyè tọba tó nílùú Ọ̀yọ́ bá ti fún wa láàyè tá a bá ti gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn onílẹ̀ tá a bá ti gbà àyè lọ́dọ̀ àwọn Ìṣẹ̀ṣe àgbáyé tíjọ ọmọ Àtànmọ́lé táwọn náà bá ti ṣe alẹ̀ pé ká máa lọ pé òní ṣe wu abẹ́rẹ́ ètò náà ní pẹrẹwu. abẹ́rẹ́ ètò báyìí pẹ̀lú ṣíṣe àkànṣe àdúrà bẹ̀rẹ̀ bàbá wa tí ó sì fún wa ní àdúrà náà ní chief kí wọ́n fún wa ní àdúrà àwọn ni chief Dr. Saheed alákòóso Ìṣẹ̀ṣe àgbáyé. bàbá alálùbáríkà. wọ́n ní abíntúlẹ̀ ẹ̀ máa wọlé ní tifọ́tifọ́. awọ àbàbà. mo kí yín tifọ́tifọ́ mo kí yín tẹ̀sán-tẹ̀sán mo kí yín tolébùtolébù mo kí yín ti àkọ́rúkọ yìí bọ́ sísè gbọ́. bàbá o. fi tìlú Ọ̀yọ́ pátápátá ìbálòpọ̀ ẹ bá mi ṣe kábíyèsí. ọba Dr. Oba Rasheed Ifakunle ọba Atanmole Àgbáyé ìbálòpọ̀. ìbá gbogbo àwọn bàbá gbogbo olóyè oníṣẹ̀ṣe pátápátá gbogbo olóyè aláwọ̀ pátápátá gbogbo olóyè olóṣà pátápátá gbogbo ọba tí wọ́n wà lórí pèrè lápèrè bí mi tẹ̀ mọ́lúkọ oyè wọn ẹ bá mi ṣe kábíyèsí fún bàbá. àbọ̀rú àbọ̀yè èèpà òrìṣà ọmọ Ìṣẹ̀ṣe ni mí ọ̀dàlà balẹ̀ kú èmi ò ní dalẹ̀ ní tèmi ìbá lè fi alẹ́ o wọ́n ní ká ṣe ìwúrí fún àtúnṣe bàbá àwọn pírítọ̀ wa èmi tí mo fẹ́ ṣe ìwúrí náà ni ọba olórìṣà ti Lagos State. bàbá mi olúwa aláàfin Ọ̀yọ́ ìbálòní o ẹ bá ti kábíyèsí fún àwọn olómi. adúgbò fún Ọlọ́run Olódùmarè ọba tó yẹ ká dá ọjọ́ tí ọjọ́ pé tí a dá ìgbà tí ìgbà kò afẹ́bẹ̀rẹ̀ gbogbo ní wákàtí yìí Ọlọ́run máa bá wa lọ ẹ ṣíwájú wa ẹ kẹ́yìn wa gbogbo nǹkan méjì ìtafẹ́ ṣe nílò Ọ̀yọ́ lónìí ẹ jẹ́ kó ṣe é ṣe kó dẹ̀ sì ṣe rere nínú ayé ọkọ̀ wa o. ọmọ Ìṣẹ̀ṣe ni mí ẹja gbóhùn sókè mi ìgbóhùn àṣẹ kì í ṣe ọmọ Ìṣẹ̀ṣe ni tó bá jẹ́ ọmọ Àtànmọ́lé ni ẹ pariwo dáadáa ọmọ Ìṣẹ̀ṣe ni mí
Ìwọ tó bá wá jẹ́ wípé òkùnkùn ló láìpẹ́ inú ayé ara tó dáńgọ́ kòkò máa bá ẹ sùn tó máa bá ẹ jí. Ìwọ nìkan ni kò má sọ̀rọ̀. Ọmọ ìgbálẹ̀ ọmọ ìṣẹ̀ṣe ni mí. Ọ̀dà àlọ́bá yóò kó èmi ìlú balẹ̀ tèmi. Adé bàbá wa kábíyèsí aláṣẹ àti olùdásílẹ̀ Ìjọ Atanmole àti Ìṣẹ̀ṣe Nàìjíríà nọ́mbàtì bàbá wa Ọba Ifakunle Rasheed lágbára wọn tó láyé ẹgbẹ́ láṣẹ ẹ̀ẹ́rìírí àfẹ̀jẹ́ àwọn Ìṣẹ̀ṣe ni mí ẹgbẹ́ káàdùkú láti máa ìjọba bàbá nítorí pé ètò náà bẹ̀rẹ̀ máa wò. Ẹ jẹ́ ká gbé ọwọ́ òsì wa sí ọkàn àyà wa láti ka ìtẹ́wọ́ ìgbàgbọ́ Ìjọ Atanmole. Káka ìjẹ́wọ́ ìgbàgbọ́ àti ìbúra Ìjọ Atanmole. Ẹ máa wí tẹ̀lé mi báyìí pé ìjẹ́ bí mo ti mọ̀ pé Ọlọ́run Olódùmarè tó dá ọ̀run òun ayé ló ṣe Ìjọ Atanmole. Ló ṣe Ìjọ Atanmole. Ló ṣe ìjọ Atanmole. Ló ṣe Ìjọ Atanmole. Fún ìrànlọ́wọ́ wa. Fún ìrànlọ́wọ́ wa. Bí àwa bá gbàgbọ́. Bí àwa bá gbàgbọ́. Tí a fi forí wa balẹ̀ fún. Tí a fi forí wa. Ní orúkọ mímọ́ mímọ́. Ní orúkọ mímọ́. Olú Ìjọ Atanmole. Olú Ìjọ Atanmole. Ní ìgbà gbogbo wa wípé. Gbogbo wa wípé. Ní ìgbàgbọ́ wa wípé. Ní ìgbàgbọ́ wa wípé. Tí a sì ń búra. Tí a sì ń búra. Tí a fi forí wa balẹ̀ fún. Tí a sì ń forí wa balẹ̀ fún. Àti ní ìrànlọ́wọ́ òdodo wa. Àti ní ìrànlọ́wọ́ òdodo wa. Àwa yóò là. Àwa yóò sì yè. Gẹ́gẹ́ bí olótìtọ́. Gẹ́gẹ́ bí olótìtọ́. Ìjẹ́ nísinsìnyí. Ìjẹ́ nísinsìnyí. Níwájú Olódùmarè. Níwájú Olódùmarè. Àti níwájú Àjàgùnmàlè. Níwájú Àjàgùnmàlè. Ojú ọ̀run. Ojú ọ̀run. Èmi fi ìdùnnú. Èmi fi ìdùnnú. Àti ayọ̀ ńlá jùlọ. Àti ayọ̀ ńlá jùlọ. Tó bá jẹ̀mọ́ mi ṣe. Tó bá jẹ̀mọ́ mi ṣe. Nípa ìrànlọ́wọ́ Olódùmarè. Nípa ìrànlọ́wọ́ Olódùmarè. Wípé èmi ó máa ṣe òtítọ́. Èmi ó máa ṣe òtítọ́. Àti òdodo. Àti òdodo. Àti inú mímọ́. Àti inú mímọ́. Sí olúkúlùkù. Sí olúkúlùkù. Ọmọ ìyá mi. Ọmọ ìyá mi. Nínú Ìjọ Atanmole. Nínú Ìjọ Atanmole. Àti ìjọ olórìṣà. Àti ìjọ olórìṣà. Àgbáyé gbogbo. Àgbáyé gbogbo. Bákan náà. Mo ṣe ìpinnu pé. Mo ṣe ìpinnu pé. Èmi ó máa jà fún ìlọsíwájú. Èmi ó máa jà lọ sí ìlọsíwájú. Ìjọ yìí. Ìjọ yìí. Ní gbogbo ọjọ́ ayé mi gbogbo. Kí òrìṣà òkè. Kí òrìṣà òkè. Kí ó ràn mí lọ́wọ́. Kí ó ràn mí lọ́wọ́. Èmi yóò máa wá ìfọ̀kànbalẹ̀. Èmi yóò máa wá ìfọ̀kànbalẹ̀. Ìdùnnú àti ayọ̀. Ìdùnnú àti fún gbogbo ọmọ Ìjọ Atanmole. Fún gbogbo ọmọ Ìjọ àti olórìṣà àgbáyé. Àti olórìṣà àgbáyé. Èmi yóò máa dá owó. Èmi yóò máa dá sínú owó. àwo. Sínú àwo. Sínú ìjọ. Sínú ìjọ. Bí Olódùmarè. Bí Olódùmarè. Bí ó bá ṣe pèsè fún mi tó. Èmi yóò máa wá ìdùnnú. Yóò máa wá ìdùnnú. Àti ayọ̀. Àti ayọ̀. Fún àwọn ọmọ ìjọ. Fún àwọn ọmọ tí ó bá wà nínú ìpọ́njú. Tí ó bá wà nínú tàbí ìdààmú. Tàbí ìdààmú. Ní gbogbo ọjọ́ ayé mi gbogbo. Gbogbo ọjọ́ ayé mi gbogbo. Èmi yóò máa ṣe ìrànlọ́wọ́. Yóò máa ṣe àti àánú. Fún gbogbo ọmọ ìjọ. Tí ó bá ní ìrànlọ́wọ́. Tó bá ní ìrànlọ́wọ́. Kí Olódùmarè. Fún Olódùmarè. Kí ó ràn mí lọ́wọ́. Kí ó ràn mí lọ́wọ́. Nípa ìrànlọ́wọ́ Olódùmarè. Nípa ìrànlọ́wọ́ Olódùmarè. Èmi ó máa wá sí ìpàdé Ìjọ Atanmole. Wá sí ìpàdé ìjọ. Déédéé. Déédéé. Gẹ́gẹ́ bí ìpinnu. Tàbí ìpinnu. Àti ìlérí mi. Àti ìlérí. Níwájú Àjàgùnmàlè. Níwájú Àjàgùnmàlè. Láìsí àárẹ̀. Àti ìṣòro kankan. Àti ìṣòro kankan. Èmi ó máa lọ́ra láti jà. Èmi yóò máa lọ́wọ́ láti. Èmi yóò ti máa yára láti wí ìjà tán. Èmi yóò máa lọ́wọ́ láti. Ní ìrántí ìbúra mi. Ní ìrántí ìmúlẹ̀ mi. ìmúlẹ̀ mi. Níwájú Àjàgùnmàlè. Níwájú Àjàgùnmàlè. Olúwo òde ọ̀run. Olúwo òde ọ̀run. Àjàgùnmàlè ó gbọ́ o. Olúwo òde ọ̀run. Olúwo òde ọ̀run. Ìjẹ́ nísinsìnyí. Ìjẹ́ nísinsìnyí. Kí akọ́dá. Kí akọ́dá. Aṣẹ̀dá. Aṣẹ̀dá. Ìjọ Atanmole. Ìjọ Atanmole. Kí ó pẹ̀lú mi. Kí ó pẹ̀lú. Láti mú ìbúra. Láti mú ìbúra. Àti mú májẹ̀mú mi ṣẹ. Àjàgùnmàlè ó gbọ́ o. Olúwo òde ọ̀run. Olúwo òde ọ̀run. Ìjẹ́ bí èmi bá lòdì. Tí èmi bá lòdì. Ìjẹ́ bí èmi bá lòdì. Tí èmi bá lòdì. Sí ìkọ̀kan. Sí ìkankan. Nínú ìbúra. Nínú ìbúra. Àti májẹ̀mú mi yìí. Àti májẹ̀mú mi. Kí Olódùmarè. Kí Olódùmarè. Àti Àjàgùnmàlè. Ó jẹ mí ní ìyà. Àjẹ ìjẹ tó jẹ. Àjàgùnmàlè gbọ́ o. Olúwo òde ọ̀run. Àgbórí ilẹ̀ àjọjẹ o, àgbórí ilẹ̀ àjọmu, tó bá gbórí ilẹ̀ tó bá dá wa, ilẹ̀ apá ẹ̀ dànù yàgàtà yàgàtà o, ilẹ̀ àjọjẹ.
jẹ́ o agbórí ilẹ̀ àjọmú tó bá gbórí ilẹ̀ tó bá dẹ́bi ilẹ̀ apá ẹ̀dá nù yàkàtà yàkàtà o agbórí ilẹ̀ àjọjẹ́ o agbórí ilẹ̀ àjọmú tó bá gbórí ilẹ̀ tó bá dẹ́wà àdàbí dọ̀wọ́ ilẹ̀. Ìjọ Atanmole yìí ti gbogbo wa ni ó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sẹ́sì mímọ́ tí a lè ṣe àrẹ̀sìn àbáláyé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kẹ́mi gbé oyè kájọ gbé kẹ́mi gbé oyè ètò gbé kẹ́mi gbé. Àdúrà wa gbà. Ọ̀dà lè balẹ̀ dúró. Ẹni bá dalẹ̀ àbálẹ̀. Èpà òrìṣà. Òrìṣà èpà. Èpà òrìṣà. Òrìṣà èpà. Èpà òrìṣà. Òrìṣà èpà. Ọmọ ṣẹ̀ṣẹ̀ ni mí. Mímọ́ ni ó máa ṣe. Ọmọ ṣẹ̀ṣẹ̀ ni mí. Mímọ́ ni ó máa ṣe. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú. Ẹni bá dalẹ̀ àbálẹ̀ lọ. Akọ́dàyé ìbà o. Ìbáṣẹ. Aṣẹ̀dáyé ìbà. Ìbáṣẹ. Ó ṣèbà tí wáyé ọjọ́. Ìbáṣẹ. Ó ṣèbà tí wà oòrùn. Ìbáṣẹ. Ògúnlẹ́ka yóò ṣì mọ́lẹ̀. Olómi ló pẹ̀jẹ̀rẹ̀ lásán ló fi mọ̀ kí mọ̀ búra. Koríkodò tó rú mìnìmìnì. Òòṣà tó ń parẹ́ lédè. Ẹ̀pọ̀lọ́ tó ń bímọ ìrìwò sọ̀rọ̀. Egbò ojú títí àbàwọ̀n lójú kìkìkì ìbà rẹ̀ o. Ìbáṣẹ. Lọ́ọ̀dún òkiri òkò. Ọ̀làmúlámú bàtà. Ọ̀làmúlámú èṣù. Ó jọ́ bàtà lámúlámú. Ọmọ ẹlẹ́ran tí ń dorí ẹran. Ìwọ́lá ló ṣòmọ́sù. Ìwọ́lá bẹ̀rẹ̀ mọ́tọ̀. Òbò níbi sinmi dẹ́rù òbò níbi. Oníbi sinmi làróyè ìsúnkún. Ẹlẹ́kùn sunkún làróyè ìṣẹ̀jẹ̀. Ẹ̀bùrà tó ń jẹ́ látọ̀ pa. Ọmọ tábí kíyè tó bòkó. Ọmọ tábí kíyè tó bọ̀jà. Onílé oníta bọ̀bẹ̀ ṣékélé. Agọ́ngọ́lágọ̀. Agọ́ngọ́lágọ̀. Ìwọ́lá ló ṣòmọ́sù. Ìwọ́lá bẹ̀rẹ̀ mọ́tọ̀. Ìbàlẹ̀ lọ́jọ́ tòní o. Alárágbó tẹ̀sẹ̀ lábàtà. Ẹgbẹ́ ọ̀gá ọ̀gá àpọ̀dé òrùka ilẹ̀. Alárágbó ẹ̀pà alágò. Ẹ̀dà lọ́wọ́ àbíkú èrè. Èsì ti wàràwàrà nídìí ìrókò. Ẹ̀kọ́ nígbà tó àwẹ̀rẹ́. Ajé onímọ̀ fara wọn ni. Èrè ẹgbẹ́, èrè ọ̀dàn. Ìbàlẹ̀ wáyé lọ́jọ́ tòní o. Ìyá mi ọ̀ṣun kàárẹ̀. Awẹ́dẹ́wẹ́mọ. Awẹ́mọwẹ́dẹ́. Awọ́takọ́tọ́ wọmọ. Oníwàràǹkà ní sálẹ̀ odò. Àfínì obìnrin tí gbègbó. Àfínì obìnrin tí gbàdàbà ní àbá tí gbà ti dòye. Ìyá mi ò wáyé ni wọ́n lè kọ́wọ́ sí. Abẹ́rẹ́mọ́tò oníbodè ìjù. Omi ò lólò. Àsànmọ́wẹ̀yìn. Ìbàlọ́wọ́ lọ́jọ́ tòní o. Ọkọ̀ ọlọ́yọ̀ oníwàwọ̀ àdó. Olúmọlọ́gùn kàdánù. Ẹkún láti gbàgàrà mẹ́bà. Ẹkún tábìlì gbẹ́rẹ́ níta. Aṣíwájú aládò gbẹ̀gbẹ̀yìn. Amọ̀dé ńlẹ̀ farapamọ́ sí. Wàkúkú àpapàkùnrin ogun ìbàdàwọ̀ rẹ̀ o. Ọbàtálá bàtà sọ̀rọ̀ takuntakun lóde èròjé. Ikú kí ẹ̀pọ̀ ọ̀pọ̀ àfin, ẹ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀, ẹ̀pọ̀ ọ̀pọ̀ òrìṣẹ́, àti sẹ́sẹ́ lórí ẹ̀kún. Ọkùnrin wà wọ́wọ́, ó jí lálà, ó sùn lálà, ó fásà làbúra. Bàbá arúgbó kùjọ̀kùjọ̀, àgbà lọ́wọ́ ní Nípọ́lá ìlú. Aṣáájú ló ní gba aṣọ. Ìbàlọ́wọ́ rẹ o. Yẹ́mọ́jọ́ mi lálẹ́ odò. Ojú ti jẹ́ pẹ́pẹ́yẹ. Mo ṣèbà rẹ o. Ọyọ́ dodo òkùnkó. Ẹkúnfìlẹ̀lẹ̀ tó dájú lókèlókè. Ọya kọ́nà bí ewé sá. Ta ló bímọ bí ọya? Ta ló yàgàn bí ọya? Ọya jáwé kùrùkùrù. Ọya dodo òkùnkó òkùnrin ọyàn sẹ̀. Ọya tọ́rọ̀rọ̀ jọ pọ̀ ẹ lọ. Ọya mọ́ pàwájà ló wá fẹ́fẹ́ lé o. Olúkọ̀sọ àrìrà. Alábàndí. Arígbọ́ta ṣẹ́gun. Ẹ̀kọ́ ọkọ̀ ìyálòdì àjàlá àti oníbọ̀ọ̀rún. Ògbẹ́gi lábàrà pé ìpòdì. Ẹlẹ́gẹ̀rọ́gbó. Oníṣòbì. Àràwò. Àràwà. Iná lójú. Iná lẹ́nu. Ẹ̀kọ́ bá ṣe pé ìbàlọ́wọ́ rẹ o. Mo wá ṣèbá kábíyèsí o. Ọba Aláàfin Ọ̀yọ́. Kábíyèsí o. Kábíyèsí o.
kábíyèsí o mo wá ṣèbá gbẹ̀rí ládéládé mo ṣèbá lóyè lóyè mo ṣèbá olúwo mo ṣèbá pètùtù eré ní kòṣùgbò tàbí ayé ìbàlọ́wọ́ yín o mo ṣèbá láwùrọ̀kọ mo ṣèbá láwùrọ̀dò mo ṣèbá pápá pọpọrọkọ nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni mo ṣèbá omi pápá pọpọlẹ̀ ìlú mi wọ́n ní àtàṣe ní wọn mọ́ ìbò gbọ́dọ̀ wọn mọ́ amójúkọ wọn báyìí o ìjà ti wá pẹ̀lú ìbáyìí lágbà lọ́wọ́ Elédùmarè àtọwọ́ tẹ̀mí ẹgbẹ́ ìjọ Àtànmọ́lé àti Ìṣẹ̀ṣe káàkiri àgbáńlá ayé a ṣe ìfẹ́lẹ̀ lọ́jọ́ tòun kò ní jẹ́ àṣemọ́ kò ní jẹ́ àṣemọ́ a ṣe nígbàgbígbà rẹ̀ a lọ fìdí ẹgbẹ́ ìlélẹ̀ ní London a fìdílẹ̀ ní Brazil a fìdílẹ̀ ní Canada káàkiri gbẹ́rẹ̀ rẹ̀ àgbáńlá ayé o láti ẹgbẹ́ ìfìdílẹ̀ lé lórí báyìí. Nínú ìjọ Àtànmọ́lé ohun gbogbo ló ní ètò ààrẹ gòsù òun ló dẹ́gbẹ́ wọlé ọba òun tẹ̀ pálọ̀ tẹ̀wọ́dà àrùn Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ẹ̀nà ẹ̀kú tọ̀nà kábíyèsí ẹ̀nà. Eriwo ya, eriwo ya, eriwo ya. Àyàtọ̀ àyàtọ̀ ọmọ ní àsìkò. Mọ̀káyé o, mọ̀káyé o, mọ̀káyé ní gbẹ̀gbẹ̀gbẹ̀ nígbà tó kó olúfẹ̀. Ìyá yóò máa rúkú fún ọ. Àṣẹ. Àbí àwọn gbà o. Àṣẹ. Ilé orúkú fún akẹ́. Àṣẹ. Láwọn àmú gbà o. Àṣẹ. Ifá ní ọpẹ́ àwọn labalábá ní afọ labalábá ní tòun fún olódùmarè. Ayé labalábá yìí ṣègbè, labalábá yìí sọ̀dàlẹ̀. Yanni Tinúkẹ́yìn ní olódùmarè ọba. Adúpẹ́ máa adájọ́ ọjọ́ pé ọjọ́ kò. Adúpẹ́ pé tá a fẹ́ ṣe olódùmarè mú wọlé àṣẹ. Nígbà tẹ̀lé kò dojú àdúrà tiwa. Ọlọ́pàá ẹ̀rọ ìtọ́jú èyí sọ́bẹ̀ tí ò ṣeé ṣe. Ṣùgbọ́n adúpẹ́ máa fi sọ́wọ́ Elédùmarè olódùmarè mú wọlé àṣẹ. Àwọn arúnmalẹ̀ ẹgbàá mọ́lẹ̀ wọ́n mú wọlé àṣẹ fún wọn. Adúpẹ́ owó tí ì lódó. Owó là fi ṣayé, owó là fi ṣe owó owó là fi ṣe gbogbo. Olódùmarè yóò fowó sí kẹyìn, yóò fọ̀rọ̀ sí kẹyìn, yóò tàrí aláàánú sí yín, nínú mẹ́lẹ̀ yóò parapọ̀ wọ́n dè yín, fowó sọ̀rọ̀ sọ́là lásìkò olùwàní ẹsẹ̀ fún abẹ̀rẹ̀ sí kí dábọ̀nà tí sọ ọmọ òrìṣà, àlámọ̀mọ̀dé o ọmọ òrìṣà, tá a bá lówó lọ́wọ́ ẹni là á dára, àrà náà máa dá o, ẹ̀mí dára o, ẹ̀ máa ṣe o, gbogbo ní ọjọ́ ọjọ́ o, oníbàálẹ̀ ìtàgédé ni wọ́n kọ́lé òkú. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ odò ni wọ́n kọ́lé odò àtẹ̀wọ̀rọ̀ nífẹ̀ẹ́ ìta gbangba la kọ́lé ajé mi tèmi ó ní bàbọ̀ kí n dájé ká tèmi ẹ̀fọ́ lé o ọ̀sà ìfọ́tòkó ká yóò dòwó yóò dọ̀rọ̀ yóò dòkìkì nígbà báyìí yóò di ọba gbayé o yóò di ọ̀sẹ̀ gbìwà gbayé o gba arúmọlẹ̀ ọlá arúmọlẹ̀ yóò máa lò ọlá arúmọlẹ̀ yóò máa tàn iyì arúmọlẹ̀ yóò máa tàn láyé bẹ́ẹ̀ ni yóò rí o ifá ní orí ọ̀rọ̀ ìgbàgbé àwọn ọkọ̀ owó ètí ṣe kọ ọba òrìṣà kọ owó ìmọ̀mọ̀dé o ikọ̀ ọba òrìṣà èyí táwọn bá fọ ifá ló ní ọṣẹ o ẹ̀rí ayé ti wí ẹ̀gbà wọn gbà ìfọ̀kù wọlé àṣẹwò tó. ọ̀pọ̀ wọ́n fẹ́ wá fún bàbá wa ní oyè tó kọ̀ǹbọ̀ kí wọ́n pèlè wọn lórí kà wọ́n láwọn ní ẹlòmíì kan wọ́n ní wọ́n fún wọn ní oyè Ọ̀yọ́ state patron fún ìjọ Àtànmọ́lé Isese àti àkàṣà ọjọ́ náà bẹ̀jẹ̀ àlàbọ̀ bàbá kábíyèsí rẹ o Ọba Rasheed Ifakunle Ajao ló pẹ̀lú òfin dàlálẹ̀ gàràgà ó ṣeé ṣe kó má yẹ lómi.
jẹ́ ká gbé ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé, ẹ jẹ́ ká gbé ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ jẹ́ ká gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká gbé lárugẹ. Ó tún dìgbà míì ta tún máa mú ètò tó lárinrin, tó nítumọ̀, tó kọ́ni lọ́gbọ́n, tó kọ́ni lóye wá sí ojú amúnùmáwòrán yín. Àní jù báyìí lọ lọ́sẹ̀ yìí. Orúkọ tèmi ni Àánú Olúwapọ̀. Èmi lẹ́ẹ̀ máa rí, ẹ̀yin náà ni màá máa bá. Ó dìgbà.